Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí ẹ̀yin olólùfẹ́ wa, ṣé dáadáa la bá yín? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ẹlẹ́nu màrí máa sọ nǹkan tó bá dẹ̀fẹ̀ sọ lé lórí, a máa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ kó tó di pa wá sórí ìkànnì yìí láti gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Ìròyìn kan rèé tó ń jàràn ìròyìn tíṣà kan rèé ní ìlú Èkó tó na ọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀ tó ń gba lórí bẹ́ẹ̀ nílùú bẹ̀ǹbẹ́. Kí la máa ti pe léyìí sí? Báwo lọmọ yìí ṣe máa mọ ìwé àbí nǹkan kan tó ń nà bẹ́ẹ̀? Ṣé ìwé eléyìí ṣó ṣẹlẹ̀ ní òkè òkun? Ẹ wò ó fídíò wọn alẹ̀ tá a máa play fún yín. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́ ẹ̀ darapọ̀ mọ́kàn ni ẹ bá subscribe pé like comment kẹ́ni máa jẹ́ àǹfààní content bí ìwé eléyìí nígbàkúgbà lórí pé kílẹ̀ máa fi ṣọgbọ́n ìmọ̀ àti òye. Gẹ́gẹ́ bí sọ fún yín pé fídíò wọn alẹ̀ tá a máa play fún yín. Ẹ wo fídíò náà orí ẹ̀yin náà gbọ́. Like this, right 6 for me, right 6. Like this, 6, like this. Now your 1, 6 1 61. Right. 6 is like this, Your 2, 6 2 62. Right, like this, right 6 for me, right 6. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wo fídíò náà, ẹ wò fídíò tún wà tá a máa play fún níbi tó ọlọ́pàá ti rọ́wọ́ tó tíṣà yìí. Ẹ wò ó fídíò wọn alẹ̀ tí máa play fún. Ẹ wò fídíò náà orí ẹ wo bí tọ́wọ́ ti mú tíṣà yìí lọ sí police station. Under the president of Nigeria, the governor of Lagos State, my city, my ground and ẹ filẹ̀ fún wa mọ́mí, mo bẹ̀ yín ni ẹ kò filẹ̀ fún wa, just leave her for us. I love it, leave her for us mommy. The child is your child and you cause no chaos in the country. I'm hearing you, man. Listen. Are they listen? You know what this woman has caused the whole country as a whole. Me, I will help you. Me, I know the help person. You be speaking, say make I help you. You and who? Badani for me. Please, you want to one more. The whole country is involved. Everywhere is messed up. Because of you. Excuse me. Look at the whole country is messed up now. The whole country is messed up. Ṣẹ́yìn náà ti wo fídíò ọ̀hún náà, ṣẹ́yìn náà kí lẹ rí sí i? Ṣé kí ọmọ yìí lè tètè mọ̀wé ni tíṣà yìí ṣe ni àbí kí la máa pe léyìí? Ẹ wò ẹ ká opinion yín ní comment section. Tó wáyé pé ìgbà àkọ́kọ́ rèé tẹ̀ ń darapọ̀ mọ́kàn nìyí, ẹ bá subscribe kẹ́ like comment kí lè máa jẹ́ àǹfààní content nígbàkúgbà tá a bá fi lé ta fún yín. Ẹ wò ó ẹ tún máa rágo pélébé kan lẹ́gbẹ̀ẹ́, ẹ bá kílíkì lé a lè máa ta yín lórogbó nígbàkúgbà tá a bá fi fídíò lé ta. Ẹ wò ó àní máa ríra wa jù báyìí lọ. Ó dàbọ̀.